Mr. Yemi, ìbílẹ̀ wà tẹ́ lọ́n tẹ fún èwo ní preparation tẹ́ ń ṣe fún birthday bàbá preparation wo lẹ ti ṣe sílẹ̀ ká lọ síbẹ̀ ká lọ jáde o. Aṣíwájú Jagaba ń bọ̀ kú ká lọ bẹ̀ kí o pọ̀ ká jẹ ká mú ká bí àbí ó yẹ yín náà. Bọ́lá Ahmed Tinubu sáyìn Ìbàdàn ṣé wọ́n máa sọ pé òbúrin ọ̀tí Jagaba ń bọ̀ kú jẹ bàbá yóò jẹ tó fariwo lọ́tẹ̀ is a responsible and responsible leader gbogbo alẹ́ fún wọn àgbáyé bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti yóò dára pápá jùlọ mú tó wà lágbàáyé kò fẹ́ gbogbo alẹ́ fún wọn bàbá yẹn jẹ́ ìgbà. I'm sure Aṣíwájú himself not want his birthday celebrated in Africa because of all this coronavirus thing, no? You should know. So what would you want us to do? Ó yẹ ká ṣe celebrate wọn lórí fẹ́rẹ̀fẹ́ ká kọ́ra ṣe kékeré. Support it. Aṣíwájú happy birthday. Àwa máa ń bí ẹ o, bàbá wa. Òrìṣà tí ó kú, kò sí lábẹ́rẹ́. Òrìṣà tí ó ta, kò sí lójú. Òrìṣà tí ilẹ̀ Aṣíwájú. Ṣàwọn lóde lórí àwa sí i. Alaga National Union of Road Transport Workers, Lagos State Chapter. Stay safe.